ọlọ́mọ sábà wa kí anabi. ayakumullah ọlọ́mọ sàjà rí pẹ́ ọ̀kan nínú àwọn olólùfẹ́ yín tá mẹ́ta lé lórí mídíà wọ́n fi mẹ́sẹ̀jì kan rán mi sí yín ó ti wá ń tó bí yàn méjì bí mẹ́ta báyìí ló fẹ́ kí n béèrè báyìí tó àwọn náà wà pẹ̀lú wa kí mẹ́sẹ̀jì náà ni pé wọ́n lọ́kàn nínú àwọn olórin gbajúgbajà gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ yí pé gbogbo nǹkan tó bá rí ní tìmọ̀rọ̀ Islam ni ẹ̀ máa ń dá sí tẹ́ ẹ̀ máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ mbẹ́ wọ́n lọ́kàn nínú àwọn olórin gbajúgbajà tí gbogbo wa mọ̀ wọ́n fi jẹ eléré ọmọ ọba nílùú wọn ẹni tí wọ́n fi jẹ eléré ọmọ ọba yìí mùsùlùmí ni ìsìnsẹ Islam kódò lásàlátù gbàngbà tó jẹ olórí ọmọ ọba yìí ó ti wọ pé bí báyìí gbogbo ètò táwọn oníṣẹ̀ṣe sì máa ń ṣe ní í ṣe ìbéèrè méjì náà wá yọ ń bẹ wọn lákọ̀ọ́kọ́ ní pé ẹni yìí ǹjẹ́ ó ti jáde kó nu Islam àbó sì wà nínú Islam sáàjọ ṣẹ̀sìn náà ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé ǹjẹ́ tó bá kú sáàkìhùn sí i la gẹ́gẹ́ bí mùsùlùmí ara wa àbá ṣe fìdáwò fún nígbà tó bá papòdà ìbéèrè náà nù ní sà. ẹnìkan ló béèrè. bẹ́ẹ̀ ni sà. ìbéèrè yìí mà lágbára púpọ̀ àmọ́ ìdáhùn rẹ̀ á dáhùn rẹ̀ pẹ̀lú bí Ọlọ́run ti fún wa mà àti bá a ti máa ma kí Olúwa kí ó tó fi mà wá jù báyìí lọ. àmín. mo ti sọ̀rọ̀ kẹ́ńdù ní wípé àṣírìkù méjì ní ń bẹ àṣírìkù lè ákádì alẹ́ ètìkọ́dì wà ṣírìkù lè àmàlí. àṣírìkù lè ákọ̀dì òun ni kí àṣírìkù lè àmàlí òun ni kí yọ̀ọ́ má ṣe ìsìlámù rárá kọ́ má gbà pé Ọlọ́run ọba yìí ń bẹ kọ́ má gbà ìsìlámù rárá kọ́ má ṣẹbọ kọ́ má ṣe òòṣà àṣírìkù lè àmàlí nù. àmà àṣírìkù lè ákàdì alẹ́ ètìkọ́dì ibi àkídà ó ti ń sin lọ́hùn ó jẹ́ mùsùlùmí àmọ́ tún wà nǹkan míì fún Ọlọ́run lọ́tọ̀ ó tún máa pé nǹkan míì tó ń bẹ tọ́ ẹ pé bóun bá nídìí bùkátà ọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́ mọ̀ wá bùkátà lọ tọ́lọ́hún lè pé kóun ọkàn sin lọ́hùn gẹ́gẹ́ bí àṣẹ tọ́lọ́hún pa wọn pé ẹ̀sìn fa abuduni ẹ̀sìn mi náà ṣíríkù àmàlí òun ni Olúwa sọ wípé ẹni yóò láyé tó bá ṣe nǹkan mi wàlá gẹ́gẹ́ gan ya'buduna min dunillah o ti yé ba ẹ má wọ́n ṣe nǹkan ẹni tí bá ń ṣe nǹkan mi man ya'budu min dunillah ẹni tí bá ń ṣe nǹkan mi lẹ́yìn Ọlọ́run ṣírùkù àmàlí ló ṣe amma man yad'u ghayra Allah ẹni tí yad'u ma'a Allahi ilahan akhar ẹni tó jẹ́ pé ọmọ Ọlọ́run ẹsẹ̀ ń sin lọ́hùn ẹsẹ̀ ń pè Ọlọ́run àmọ́ tí nǹkan bá ti dé bá yóò wá pé nǹkan mi ní lẹ́yìn Ọlọ́run ẹni bá ń ṣe Islam Ànábì Muhammad sọ pé Ọlọ́run sọ nù àdéhùn kùdùsí pé mani amala amalan ashraka bi kíní kan taraktuhu wa amalahu aw kama qala ìrántí ayé àdéhùn yẹn dáadáa ma ẹni ó bá ṣiṣẹ́ kan ó wá fi ẹnìkan kún èmi Ọlọ́run lérí iṣẹ́ náà ó pè mí ó tún wá pe ẹnìkan kún mi ó wá extra Ọlọ́run mi ó fi kún èmi Ọlọ́run Olúwa ni mo fi ó ń tọ̀ ń lé àti iṣẹ́ rẹ̀ àtẹnití ń pè ní wọ́n jọ máa lọ. náà ẹrú Ọlọ́run tí a wí yìí ta ni ń bẹ́ ń pè bí mùsùlùmí ni bẹ́ẹ̀ ti wí lóòótọ́ ó sì kọ́dà ó kọ́ rẹ̀ ọjọ́ kọ́ mi. ó tún lásàlátù bí yín báyìí. ó tún wá ní àsàlátù báyìí náà bíi tiwa orúkọ rẹ̀ ń jó kọ́ mi ó tún wá lásàlátù bíi tèmi náà. àmọ́ bí àsàlátù ní gẹ́gẹ́ bíi àsálẹ́ ẹ̀sìn òpé a má sọ̀rọ̀ ran ẹ̀sìn òpé a má sọ̀rọ̀ lé ọmọ ń tọ̀ ń tún lọ lè wọ Ìpẹ̀bí èmi náà rí kọ́dà àwọn èèyàn wọlé lè bá tí wọ́n lè gbàdúrà lọ́wọ́ rẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ kan lẹ́ wájú rẹ̀ ní tí mi kẹ́ nílé wọn alẹ́ báyìí ó ti jáde kó nu Islam kò sínú Islam ma ẹni yẹn ti jáde kó nínú kíni Islam ó ti jáde kó nu Islam tó bá fẹ́ padà sí Islam gan àbí kó ẹsẹ̀ wẹ́ kó wá fi èyí tí ń ṣe òun lẹ̀ kó lóun túbà òun ò ṣe é má àmọ́ bẹ́ẹ̀ ni náà bá jáde tó bá tún padà sí mọ́sálásí tó padà sí àsàlátù rẹ̀ ká má jẹ́ ọjọ́ wa lójú gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni àmúlùmọ́là náà ni ìsìláàmù ti ń bẹ ń bẹ tẹ́lẹ̀
ìwé ṣe yìí táwa àfọwọ́sẹ̀sẹ̀ tó máa wá pé a tún gbé kọ̀díyà kan jáde ní orí rẹ̀ kò sí ìsìláàmù gidi náà ilẹ̀ yìí náà ló pé bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti ilẹ̀ haúsá lọ́hùn bẹ́ẹ̀ bá ti dé yàrá yìí náà ní ìsìláàmù pé ọba ti kú òyìn àyè gbogbo yòókù àmúlùmálà ni àwọn àfáà tí ń sìn bẹ́ẹ̀ sírísímà ni wọn ò tó nǹkan àwọn ẹlẹ́bọ olóòṣà olóró yìí wọ́n ju àwọn àfáà lọ kò jẹ́ kí àwọn àfáà ò lè kò jẹ́ ni wọ́n lè fi gbogbo ara ṣe iṣẹ́ dé ojú àmì rẹ̀ tí ọba ni máa dá wàhálà lẹ̀ àwa fi àwọn àfáà tí ń bẹ láwọn ìlú ọ̀hún a fi wọ́n wé àwọn mùsùlùmí tí ń bẹ ní ìlú kèfèrí tó jẹ́ pé wọn ò lè napa ìsìláàmù wọn dáadáa ọ̀hún nítazọ́rùfù tá mà lérí ìsìláàmù wọn bí ẹni èyí bá jáde báwọn àfáà bá ṣe ń lọ́dọ̀ rẹ̀ tí wọ́n ń lọ àsàlátù rẹ̀ tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ ọjọ́ àwa lójú torí àmúlùmọ́là náà lọ́pọ̀ ní ibẹ̀hún tẹ́lẹ̀ náà bọ́lọ̀ ń bá wa ní títán dé a gbọ́dọ̀ tí ìdájọ́ rẹ̀ kalẹ̀ nísìnyí wípé ọ̀dọ̀mọ náà torí àti ìrímọ̀ sí irú rẹ̀ tọ́lẹ́ mi ò tí ì bọ́ lọ́rùn rẹ̀ ó dìgbà tó bá parí ẹ̀ kéèyàn ó tó lè dájọ́ rẹ̀ dàmú sọ pé ẹ má máa dájọ́ ẹlẹ́jọ́ ẹ má máa wo àkáǹtì alákáǹtì kalẹ̀ tí ó bá ti kú ó ṣeé ṣe kó kú ìṣẹ́jú kan àbí ọjọ́ kan àbóṣù kan àbọ́dún kan tí ó lọ kọ́ wá yí padà pé gbogbo tóun ń bá bọ̀ wáyìí eré ibú ni òun fẹ́ wọnú oríire òun ò ṣe gbogbo ẹbọ tóun ń ṣe yìí mà kó sì padà sínú ìsìlámù kọ́ wá ṣe ìsìlámù náà dáadáa kọ́ wá kú lórí ìsìlámù a máa ṣàdúrà fún ẹrú náà wípé ọlọ́run kò fi máa ọ̀nà gidi tààrà kò sínú ọ̀nà gidi ní ọlọ́run kò fi máa ọ̀nà gidi tààrà léyìí tí mú ní dọ́dọ̀ ọlọ́run dáadáa tí ò ní dọ̀tí kan án la àmọ́ bẹ́ẹ̀ yẹn bá wà lọ kú lórí irú bẹ́ẹ̀ ìsìlámù ò fi àyè gba kí àwọn àfa ò kírun sí la torí kìí sọ àwọn àfa àwọn ní ma àwọn tí wọ́n fi wọ ìpẹ̀bí tí wọ́n ṣe gbogbo yẹn àwọn ni wọ́n ní nǹkan àwọn ni wọ́n sì ṣe èyí ṣe táwọn àfa àtàwọn aláwọ̀ máa wá jà sí ipa wà lálòkù kílẹ̀ yẹn àfa náà wá débẹ̀ tó fi dọ̀rọ̀ jà lẹ́ẹ̀bí wọ́n lè bá wọn jà pẹ́yìn lẹ́ni bí ẹnìkan bá kú táwọn aláwọ̀ kan bá dé wípé àwọn làwọn ní tí wọ́n sì mẹ́fídẹ́ǹsì wá ẹ jòkó lẹ́lẹ̀ fún wọn bí ọba ẹ̀yin púpọ̀ fámìlì rẹ̀ tí ọba ti bá wọn bí ọba bá wọn jẹun òní sọ pé àwọn làwọn ní òkú ọlọ́mùbá wa kẹ́ Dr. Sikiru Ayinde Barrister níjọ́ tí bàbá Barrister kú àwọn èèyàn ti ń sọ wípé àwọn ògèrè rẹ̀ tọrọ wà nínú ẹgbẹ́ wà nínú nǹkankan níjọ́ ń kú tí ọ̀wá sáláwo kan abónímúlẹ̀ kan abólòrò kan tọ́yọjú wípé àwọn ògèrè Barrister tọrọ àwọn làwọn ní ìjọ náà ni gbogbo ayé tó mọ̀ wípé Haji Sikiru Ayinde Barrister o kò sínú ẹgbẹ́ awo kò sínú ẹgbẹ́ ìmùlẹ̀ ìsìlámù lọ́ba dé wájú ọlọ́run kọ́dà ìjọ tí wọ́n ń sọ pé Barrister wọ́n láwọn rí lẹ́yìn eégún Barrister sì jáde ó bẹ̀rẹ̀ sí ṣépè ń kọ orin pé wọ́n ní wọ́n rí òun lẹ́yìn ogun òun ò gbégún rí wọ́n lè máa gbé ndílé wọn wọ́n máa gbé lu wọn àmọ́ wọn ò bá wọn gbé rí ó sì kọrin rẹ̀ tí a mọ̀ pé ó ṣe bàrà ara rẹ̀ nu àmẹ́lẹ̀ yìí gbogbo ń tàwárí ni ẹni yóò lè jáde ní ṣègùn nígbà náà wọn wọ Ìpèbí torí gbogbo ẹ̀ làwọn ò ní láì tó béèyàn bá kú bẹ́ẹ̀ a gbọ́dọ̀ kírun sí la a sì gbọ́ àwọn àfáwò sì gbọ́dọ̀ lọ bí fìdáwù rẹ̀ àmọ́ báwọn àfáà bá wá kírun sí la àbí wọ́n lọ bí fìdáwù rẹ̀ a tún gbọ́dọ̀ bú àwọn àfáà tó lọ torí wípé àtàwọn ìsìláàmù bẹ̀yẹn náà yìí sí ìsìláàmù kan tí ọdún ẹ̀fẹsẹ̀ nílẹ̀ àwọn àfáà sì lè lọ nígbà wọn bá pè wọn torí báwọn àfáà bá láwọn ọlọ́kọ́ mọ̀ tó di pé wọ́n tún máa bá wọn àfáàjà àmọ́ ìkírun sí la àti lọ́bi fìdáwù rẹ̀ la yugni anihu minallahi shay'an mo ní nǹkan kan ṣe wọn ọba kírun sí la wọn ọba gbé sínú sàré àwọn àfọ ọba ṣàdúrà fún tọba ti lọ bá a kú bẹ́ẹ̀ ntí ọba ní ọba lọ́dọ̀ Ọlọ́run so ìbéèrè eléyìí ń. fẹ́ni tí ń béèrè méjèèjì náà ti yẹ báwọn pé wọ́n ti jáde kó ní Islam tó bá sì kú wọ́n sì àyè kí ló pé àwọn olórin bí ẹgbẹ́ rẹ̀ táwọn wọ òpè bí lọ́dẹ pé níbalẹ̀ fún ìsàdúrà fún wọn kí ni ìdájọ́ tí wọ́n. àwọn olórin ẹgbẹ́ rẹ̀ tí wọ́n wọ òpè bí táwọn náà lè fẹ́rí balẹ̀ fún gbogbo wọn ti di bákan náà ẹni wọ́n bá ti fẹ́rí kalẹ̀ fẹ́yàn ó ti di kèfèrí ó ti jáde kúnnù Islam ó gbọ́dọ̀ tún wẹ̀ sí Islam gbogbo olórin tó lọ bẹ̀ tó lè fẹ́rí balẹ̀ àmọ́ olórin tó òun bá gbọ́n tọ́já rẹ̀ òun kan ó lè kúnlẹ̀ ní tiẹ̀ kí ọmọ fẹ́rí balẹ̀ torí wípé bọ́yọ̀ ga wọn níbi ọ̀rọ̀ orin kọ́ máa di pé yóò tún wá dìjà yìí pé wọ́n wà ń pè bí òsì wá ọ̀ wá kí mi olórin tó bá ti kúnlẹ̀ ó ti yé báwọn a ní
àmẹ́yìn tó bá ti fẹ́rí balẹ̀ ó ti sọ òun náà di ọlọ́run òun ti mú nǹkan mi lọ́lọ́run olórin òun náà tó wá sọ òun náà di ọlọ́run wàlẹ́ àlùkùwà ìsìláàmù òun náà ní ń bẹ lára wọn dáadáa apá kan ìsìláàmù apá kan kèfèrí náà ni so èyí wọn ò ní di àmà ṣe wàhálà tó pọ̀ ní orí ọ̀rọ̀ àwọn eléyìí ọlọ́run ó sàmànà wa ọlá muhammadu rasulillah asalatu wa salamu alayka ya rasulillah asalatu wa salamu alayka ya nabiyallah asalatu wa salamu alayka ya akrama khalqillah almu'allim salatu wa salamu abadan daima alayka wa ala ashabika ajma'in subhana man lam ya'lam qadrahu ghayruhu wa la yablughu alwazifuna zifatahu subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin